Adéwálé jọba ìlú òtòrò mẹ́nẹ́mẹ́nẹ́ alákànbíjọba alákànbíjọba ṣe nílùú ń dàrú gan gidi. Adéwálé jọba ìlú òtòrò mẹ́nẹ́mẹ́nẹ́ alákànbíjọba alákànbíjọba ṣe nílùú ń dàrú gidigidi. gbèsè ń bọ́ bàjá o ló ń bèèyàn fa jangbọ́n alákànbí ṣe rere tó bá sọ̀rọ̀ dáadáa ọ̀la ó béèrè lọ gbogbo wa. Adéwálé jọba ìlú òtòrò mẹ́nẹ́mẹ́nẹ́ alákànbí jọba alákànbí jọba ṣe nílùú ń dàrú gidigidi. tó ṣe pé nílẹ̀ tiwa kò sẹ́lẹ̀sìn tó ń gbénu àṣemọ̀dé o àṣemọ̀dé o ṣe lẹ̀sìn rọ̀pọ̀ gúdúgúdú. Adéwálé jọba ìlú òtòrò mẹ́nẹ́mẹ́nẹ́ alákànbí jọba alákànbí jọba ṣe nílùú ń dàrú gidigidi. ẹ̀ẹ̀kan làbàjẹ́ ọlọ́ba mi ń gbọ́. ọjọ́ ayé gbogbo ní fẹ́ dán ní mi ò ní níyì mọ́. olúwo nǹkan jáyé rẹ̀ ẹ̀yin àgbàwo ṣe ń wò rẹ̀ ẹ̀mọ́ lẹ́mọ́. òní tètè jèfè ọ̀la tètè jèfè tó nìkan ni. ṣé tètè nìkan ní ń bẹ lọ́fẹ̀ẹ́ I wonder o. òní alágẹmọ kójú àrò ọ̀la alágẹmọ kójú àrò bójú ọ̀bá tààrò ṣé kò yẹ kójú ọ̀tá alágẹmọ Ó yé mi. sólùwọ́ nìkan ní ọ̀kọ̀ọ̀kọ̀ jọba Ó ni sì á lé mọ́. kò sí àjò nìkan ní fadé wọlé Kí ló dé? àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Kábíyèsí rẹ̀ ìbà. àjàó àrò awíkókó aṣọ lójú Bọ́lá bá gbọ́ kí ọlọ́rọ̀ ni gbèsè wọ́n ṣe? dèjà rè o Ó tún ti rí o. sọ́wọ́ ní síwájú ijó gángan Gẹ́gẹ́gẹ́gẹ́. àlọ́ ní síwájú ìjà Ẹ́. orin ní síwájú ọ̀tẹ̀ Èéfín ti ń ọ̀tẹ̀ wó. ní sànmẹ́lẹ́ Inú fógun tó jó. ogun ní fa ògùn àṣẹ ìdúró Hey. àtògùn ní sọlé dáhùrú Ọlọ́ba mi gbọ́. àkópapọ̀ méjèèjì ní sọjà dàtà Ọmọlanla. bẹ́ẹ̀ mọ dábọ̀ ọ̀rọ̀ yìí tó Ó sọ, ó sọ. mo ní sùúrù títí tí Ẹ́. ṣùgbọ́n ní èṣù ń ṣe òní tètè mọ̀ Orí tí ó jẹ̀ bẹ́ẹ̀ fún bá mi. jẹ́ kí odò ó gbó lórí ìsà oko lọ Ẹ́. alọ́pẹ́lọpẹ́ fún wájú orí ọ̀hún Okay. olówó Ẹ́. ńlọsọra rẹ̀ di akíntọ́lá takú ohun ọ̀tọ́jú àṣà Ó bá àṣà ṣe ní jẹ́. kó àṣà mẹ́rẹ̀ Ẹ́. ó ní dandan Ẹ́. òun ọba Yorùbá kanlẹ̀ Sáàdì. àló níbi ọba òwá ká gbà àwọ̀ àṣà Yorùbá gbọ́dọ̀ ti ọwọ́ òun ya Ẹ́. tí Yorùbá sì ní Pé kí ni? agbádá kan ò gbọ́dọ̀ báwọ jẹ́ Ẹnu. bí ọba fẹ́ káfáwọ rẹ̀ dálù Ẹ́. wọ́n léwúrẹ́ tó bá da fánù Ẹ́. ẹ̀jẹ̀ rẹ̀ láì kú o àjẹ́ pé Pé kí ni? àṣejù kọ́ lèyí sì rí àná Àṣe- n ó sì fún Olúwo Ẹ́. bí bó ṣe bẹ̀rẹ̀ gan Ọ̀rọ̀ lọ mi ọ̀tún àwa ni. lè torí pé wọ́n ní ká má fọhùn Ẹ́. ká mú sùn lọ Ẹ̀hẹ́. ewúrẹ́ ó sì máa dọ́sùn jẹ lọ́wọ́ ẹni Àrífín ńlá. ìgbà tá a bá fi wé kàlá fi sàn Ó ní dandan. ọmọ ọsàn tí kó pọ́npọ́n bá mọ̀ Ọmọ bẹ́ẹ̀ adé Yorùbá. ẹ̀mí àìwò la kéré igi yóò bè la Ẹ́. ẹnìkan tí ń gé lọ́wọ́ nù ilé Ẹ́. ẹrú kan ṣoṣo tí mú ní gbúgba ẹrú Ọlọ́run. ẹnìkan tí ń gé lọ́wọ́ nù ilé Àṣìyàn tí wọ́n bá. fi sọ gbogbo ilé di ilé Àṣìyàn agéga kó. ṣe ìdá tí kíra rẹ̀ mọ́fá Ẹlẹ́dẹ̀. ẹ̀dá tí yóò pera rẹ̀ lẹ́rú Ó ti pè é o. nǹkan wíwo olóògbò tiẹ̀ gé Ẹ́. gúgú ṣàfisẹ́ Àkọ́kọ́. ìran bàbá wọn ní wúkọ́ fún Láti wúlé wọn. láàrin ìwọ olódò ọba Ẹ́. ọmọ àtẹnigbọlá ìgbà àṣà Yorùbá ti dojú délẹ̀ Ó ti fẹ́ fọ́. ẹ̀yin àgbà Yorùbá òwe gangan Ẹ̀sìn dákẹ́. ẹ mọ̀ wípé Pé kí ni? gbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀ Bẹ́ẹ̀ni. ṣé ẹ ti ya gbàgbé ni Ẹ́. pé agbè ní jẹ̀gbẹ́ omi àgbàlagbà ní jìyà ọ̀ràn Ó ti rí nù. pé bí ìgànná bá là lẹ́yìn Ẹ́. atẹ́gùn fẹ́rẹ́fẹ́ a máa yọ wọlé Yọ wọlé o. àti pé bí ìlú bá ń torí àgbà bàjẹ́ Okay. wọn á nítorí àìmọ̀ wá hù wọn Ó ni wí bẹ́ẹ̀. mo ebi lọ́jọ́ tó ti pẹ́ Ẹ́. ńlá ti kó aṣọ wérewère sọ́ba Adéwálé Àkànbí Kí ló lọ́rùn tún wá dé? ó ti wá sọ gbogbo aṣọ dàkísà Ẹ́. ká tó ṣẹ̀ṣẹ̀ mú gbé bọ́nu Ẹ́, wàhálà àní dé. ká kéde dèrè ó sòkú ìyá ẹ̀ bó Yóò ṣe fẹ́ sùn. ẹyin ká máa dòórùn wa lọ Àbí? bó tiẹ̀ jẹ́ pé Pé kí ni ọjọ́? gbogbo ara jákọ́dé lè gbarú ẹ̀ Ẹ́. kí gbọ́ wọlé kájọ́ má gbó Ó ti o. ọ̀rọ̀ yìí ò nílé wọ̀ Kò nílé wọ̀. kájá ó dúró kẹ́kọ̀ọ́ ó dúró Láyé. káwá múrò ẹkùn ká ìlájà lọ́wọ́ máa bá ń tanra wa lókù kò lè ṣe é Wọ́n ṣe bá o mi sọ́nà ẹ̀. ìnìmọ̀ ìní Pé kí ni? ọjọ́ tá a bá mú oko là á máa là because eyín tí mi tí ò ká ẹlẹ́nu gan ò ní gbádùn ẹnu Ọlọ́run ò ní gbádùn. bàbá sọfẹ́ mọ́fokò mi dáná Ẹ́. ilẹ̀ Yorùbá ò ní nẹ́sẹ̀ mẹ́ Ọlọ́run bá ń gbọ́. orí bá ti ń gé e lọ́wọ́ ní bọ̀rùká Ó tún bọ̀ ká. lẹ́yìn tó sọra ìdí ẹ́míà lọ́jọ́sí Lọ́jọ́. gbogbo ọmọ Yorùbá yarí tá a ní rárá Ẹ́. náà ló tún sọra rẹ̀ di emperor lọ́ba fèsì àwọn oníṣẹ̀ṣe Pé kí ni? ó ní wọn ò gbọ́dọ̀ bọ̀gún mọ́ Ṣé ẹ wá ní olóró o? ò gbọ́dọ̀ sóró Kí ló dé? ó ní bí wọ́n bá rí èèyàn tó gbẹ́bọ kalẹ̀ lóríta Ẹ́. kí wọ́n dúró tì í Ha! kí wọ́n lù ú kọ́ kẹ́bọ jẹ Kí ló dé? lólélégún ò gbọ́dọ̀ sọdún ìṣẹ̀ṣe tiwọn mọ́ Sílé bàbá Yorùbá wọn. sì ní Pé kí- òwò kì í fòwò lọ́rùn Bẹ́ẹ̀ni. títa ní ta kò ṣẹ̀ṣe Ọlọ́- gbígbé ní gbógun ti nǹkan Kí ló àbáláyé dé? afapárò Àkànbí sábẹ́ àgbẹ̀ka àtẹ̀mọ́ sí yàrá àtìlẹ̀kùn olóró Ẹ́. ìkókó gba káàwọlé lọ́ba gbọ́mọ lọ Àṣà. nítorí àtijẹ
ọba àkànbí di ajagun ẹ̀sìn fún àràbù nílẹ̀ yorùbá àkọ́bí gèrè álífẹ̀ ó kó fúlàní wọ̀lú ọgbà onísùnmọ̀mí ẹ̀sìn lálejò nínú ààfin rẹ̀ olúwo mọ̀ọ́mọ̀ kò ṣèṣe ọba ní ọba àkànbí ń gbọ́bẹ ẹgbẹ́ ẹ̀ létí gbogbo ọba ilẹ̀ yorùbá ló ti kàn lábùkù olúwo ń fi tọ́ọ̀gì àpàdé lọ́balọ́ba ró nítorí àtijẹ àjẹrú ọba ìyérí ilẹ̀ yorùbá gba sìgìdì òṣèré ẹ̀dẹ́ ńkọ́ ó ní kí wọ́n gbé òun rodò òun fẹ́ lọ wẹ̀ lọ́ba kọjú sápẹ̀rẹ̀ oòdùà ó ń sọ̀kò ọ̀rọ̀ àrífín sórí àpèrè ọ̀ọ́ni mo bá ní àgẹ́rẹ́ adéwálé àkànbí fẹ́ jíjó pátá márùn-ún bọ́ bá dánwò ilẹ̀ ní ó sọ ọba abdulrasheed àkànbí tẹlú ìsọ tó sólọ́dọ̀ onírú tó sólọ́dọ̀ olókìrì tó mọ̀ jẹ bọ́ ọ bá sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ aláṣọ ẹ̀sìn ló ṣe ẹ̀yin ìwò ẹjẹ́ fàṣẹ́wù létí ẹ kìlọ̀ fọ́ba yín sìgìdì àkànbí ń ṣeré ẹ̀tẹ̀ ẹ pé kó yé tanu sápẹ̀rẹ̀ oòdùà ọ̀sẹ́ni ó pẹ́ ni ọba wù wọ́n mọ̀ sẹ́rù àràbù ẹni ọba fẹ́ lè bá ròkè ọya lọ ṣùgbọ́n bí bá ń ṣẹ́ gègé ọ̀tẹ̀ kó mú ta sẹ́yìn ọ̀ọ́ni kúrò ọ̀ọ́ni rìsà òpó òun ọ̀bẹ nìkan sí torí pé olórí aládé ni bàbá gbogbo yorùbá lọ́ba adéyẹyẹ ògúnwùsì ṣùgbọ́n mímọ́ ni ọba òjájá kejì funfun nẹ́nẹ́ní torí ẹ̀ ló yẹra fẹ́lẹ́po ètò ọba ògúnwùsì ọ̀fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́ torí ẹ̀ ló yàgò fẹ́wẹ́kẹ́wé wọ́n mọ̀ wípé òrófó bàbá alárùká ètè bòròbòrò ẹnu ń já wáyà òun náà ní jagun lọ́jà pé ní bàbá bá ti lè fantífà sórí náà kò ní kó bírèkì ẹnu olúwo fẹ́ gba ráǹkì láàrin ìlú rẹ̀ ṣé gbogbo ọ̀yà ní gbèrè lódù gbogbo ọmọ lolú ọmọ lójú bàbá ó ti ta iye àtàpọ́nlé tí ń bẹ lára rẹ̀ tán pẹ̀lú ọ̀kánjúà ìwà gàbàgebè ìwà aláìmoore káfojú olóore góge àìní ìtẹ́lọ́rùn sí nǹkan tó jẹ́ tẹni jẹ́jẹ́ ni wọ́n ń ṣe wá sí ìta gbangba bí mùsùlùmí ṣe é ṣe lásìkò Ramadan níbi tó ti yẹ kí wọ́n ti fi ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ Ọlọ́run bọ gbogbo ẹni tó bá wá bàbá àgbà tó kọ́kọ́ sọ̀rọ̀ ló kún sẹ́kẹsẹkẹ̀ sọ́ba àkànbí lọ́wọ́ wọ́n ti gbé orú ọ̀rọ̀ sínú gbogbo àfa ìwó àtàwọn ọmọ bíbí ìwó kan pé abọ̀rìṣà ni ò ní fẹ́ torí náà ó lòdì sí Ọlọ́run àwọn ohun tó bí mi nú ó sì rú mi sókè láti fèsì ní pé wọ́n nígbàgbọ́ pọ̀ ní sí aburú sí ẹ̀mí ìwó àgùrọ̀ṣì torí pé bàbá òun gan iná kọ́kọ́ mẹ́sàn orúkọ ni bí èèyàn kan bá sọ wípé mo rí ọba adéwálé àkànbí fín ẹ pé mo ní sí òun pa olórí aládélé sẹ́mù tí ìwó sọ pé olórí aládélé wọ́n yẹ̀pẹ̀rẹ̀ àpèrè ọ̀ni wọ́n ní lọ́kàn pé ọba adéyẹyẹ ní ìtàn ògúnwùsì làwọn ń tàbùkù inú abẹ́mẹsọ ara kan mi bọ̀tì ọjọ́ tọmọdé bá dé bonù kọ́ ni yóò jìyà ọjọ́ tó bá da omi nù ni yóò jẹ àjẹpọ̀ sí là parọ́ mẹ́bù sọjẹ́ bàbá oníláwàní ọ̀hún lọ́kọ́kọ́ dákọ̀ ní bí mo ti sọ ó ní bí wọ́n ti ń gbọ́wọ́ sí olówó láti ṣe é ní jàǹbá lọ́wọ́ wọn ń rọ. wọ́n ní wàásù làwọn máa ṣe ń tàwọn ọlọ́run ti gbàgbé àwọn èèyàn á gbógun bí a ti ń gbọ́wọ́ lọ́wọ́ wọn rọ bí a ti ń bẹ̀rù lẹ́nu káwọ́ inú káwọ́ lò pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ọba ètò yìí kódà ó tún gbọ́ wípé wọ́n ní mo fi jẹ́ àdúgbò wọ́n fẹ́ sọ bàbá ìjẹ́ ọ̀gbìn ìfẹ̀kọ́ wọ́n tún fẹ́ sọ ní pé kìí ṣe pé òṣàlẹ̀ olórí rẹ̀ wọ́n máa ọba gbàgede ọba jẹ́ gbàgede òṣà wọ́n tún wá fẹ́ sọ ìdí sọ̀tàn ní obìnrin tí wọ́n fi hàn kàrá yìí kò tó wá fẹ́ sọ ní pé òun ni olórí òòṣà nítorí pé orí bí ti bàbá wa ti rí wọ́n tún wá sọ pé wọ́n lórí òòṣà pé olórí òòṣà olórí òòṣà ni bàbá ajá olúwo ọ̀fìnwó aláṣẹ lórí òòṣà aláṣẹ bẹ́ẹ̀ ni ẹ̀sìn dáyé ní ìfọ̀mẹ́sì aláṣẹ lórí òòṣà wọ́n gbàgbé ní ẹ̀rọ ìṣẹ́lẹ̀ wọn
Abẹ́ gbádùn ní dáadáa. Kábàkàbà lẹ́nu àgbàlagbà wọ́n fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ní sọ wọ́n àfi bí ẹni tẹ́nu rẹ̀ ọ̀dá lọ́mú àti pé wọ́n fẹ́ pọ́n ẹni tí àpọ́nlé ọ̀tọ́ sílé ìgbésí ẹni tó làpọ́nlé gan-an sẹ́mọ̀ pọ̀rọ̀ tí ọ̀dánilójú ní kọsẹ̀ létè kí n tó fẹ́ wú ni pé Ọọ̀ni ní gbákejì òrìṣà ẹ̀mí Ìwó ni olórí àbí aláṣẹ lórí òrìṣà iṣẹ́ wa fẹ́ sọ pé àgbèrè Ìwó lásánlàsàn tí ò sí nínú nọ́mbà 1 to 20 nílẹ̀ Yorùbá pé ó tóbi ju àgbèrè Ọọ̀ni olórí aládé lọ ni jẹgbẹ̀nẹ̀ bí àti àgbo àtọ́ba tẹ́lẹ̀ kú tó wá dádé lolúwo bá gba máìkì o ní wí kó boraja kankan létè bí ọmọ kú lọ́wọ́ adití lọ́ba fẹ́ kọjá àyè wọ́n fẹ́ gbé sàrà rẹ̀ kọjá mọ́ṣáláṣí wọ́n fẹ́ gbé ìpèsè kọjá ṣọ́ọ̀ṣì yóò gbẹ̀bọ rẹ̀ kọjá oríta wọ́n fẹ́ fẹnu kọ́ni eré ni àwàdà ni gbogbo òwe ìròyìn ló ti kún bátákó gẹ́gẹ́ fáwọn búlọ́gà ìlọ́ba ní òun ló ń fọba dé ẹyẹ ní tògúnwùsì jẹ Ọọ̀ni eré ni àwàdà ni gbogbo òwe ìròyìn ló ti kún gẹ́gẹ́ fáwọn búlọ́gà èèyàn bíi mẹ́rìndínlógún ńlọ́kọ̀ọ̀tì ẹ̀ tó ìsọwọ́sí mi torí mi ń gbóná tí ló ń gbé mi ní àrífín ńlá kílè yìí ẹ̀gbẹ́ oníyọ̀rọ̀ ọ̀pẹ́ mórí bàbá ọba lúfẹ̀ tí wọ́n jáde wọ́n tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn mo bá fẹ́ èèyàn mímọ̀ sọ̀rọ̀ mo tẹsẹ̀ bọ ìwádìí ọ̀hún dẹ́kun mọ̀ọ́dọ̀ àwọn tí wọ́n jọ gbé nínú yàrá ní Germany wọ́n bá mi sọ̀rọ̀ mo bá ní bàbá mo lè ṣe làáyàn bàbá ṣẹ́gun ọlọ́tẹ̀ kára ọlọ́tẹ̀ lókun kánníkánní kọ́ má bàa ráàyè jàjàbọ́ torí bọ́ bá sinmi tán ó lè pé òun ló ń sẹ́ni torí bí rọ́bà ń pọ̀ lápọ̀jù a máa fẹ́ jọ òtítọ́ gbogbo ọ̀rọ̀ tí mo sì sọ lónìí gbogbo ìpátálẹ̀ rí wà fún kí n tó tẹ̀síwájú ẹ̀yin ọmọ wo gbogbo ọmọ Yorùbá ò nílé lóko lódò lẹ́yìn odi ẹ bá wa bí Emir Emperor Rasheed pé kí ló lé wọn kúrò ní Germany kí ló lé ní Canada ta ní jẹ́ diplomacy ní jẹ́ ẹ ti gbé báàgì fún rí ọdún mélòó lẹ ti wà ní Europe ilẹ̀ ń ṣe ní Canada àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó Àrò Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ yẹmẹyẹmẹyẹmẹ gbẹ́gẹ́ ẹkùn olókèrè ìwé jẹ́rò ọ̀tọ́ bọlé famayọ orò ń kò yànmùyànmọ́ fẹ́ sọ̀rọ̀ ọmọ rí odó fẹ́ lù yá gbọ̀ngbọ̀n kí ló ṣẹlẹ̀ báwo ni Olúwa àti Ọọ̀ni ṣe mara wọn lásìkò tí ọ̀kankan nínú àwọn méjèèjì ò tí ì jọba ní tí ọba di sílẹ̀ láti ìdíyẹn ẹgbẹ́ ọ̀rọ̀ tó sojú ìlú àfarasin ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni létè kò ní gògògùn kọ́ mọ́ níbi tó ti gùn wá ẹni nísì mọ́ni èèyàn ní mọ́ni máyà ìyá mi ló mú mi mọ bàbá mi ẹnìkan ló bá Olúwo pàdé ní Canada òun mọ̀ wọ́n onítọ̀hún ọmọ òun níjagun bá bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ́pẹ́ fúrú mẹ́ni ẹlẹ́ni àjò kàmíláyà orí ẹ̀dẹ́ sí àrími ojú ayé lásán Adéwálé Àkànbí fìwà kẹ́pà kúté ìmúsì níkà kọjá gbóòórùn àṣebí mà yẹn lè yàn tán o èèyàn mà tán o ìwà yẹn ṣe tutù tó bí èyí máa yẹn níwà o láì mọ̀ wípé dọ̀bálẹ̀ kì í ṣèwà Ọ̀yọ́ dọ̀bálẹ̀ inú Ọ̀yọ́ lóso ṣe tọ́jọ́ jẹ lọ́yọ́ wá lọ́ba wọlé sẹ́ni ẹlẹ́ni lára pé tí ń bá wọn mú bá ní ń bá wọn má wo ṣe ń gbálẹ̀ ní tó lé ṣe òkúkú nílé tẹ́lẹ̀ ọlásùn káàkiri náà ibi orún bá ti bá jagun ní fọnù kọ́kí sí àní àmọ́ déédéé jí láàrin òru tí yóò sì mọ fàdúrà jagun yóò mọ gbàdúrà fún wúmà yẹn yóò mọ gbàdúrà fáwọn ọmọ rẹ̀ yóò mọ jùpá sókè yóò mọ forí gbá sókè ṣe báyìí lẹ́yìn ọmọ pé Christianity ní practice tẹ́lẹ̀ àní kérúbù ní lọ ó ti lọ sẹ̀lẹ́rì tọ́wọ́ àfi pákéjì tún mùsùlùmí èwo jẹ ńdà náà kí lọ fẹ́ ó ní òun fẹ́ padà sí Nàìjíríà ayé Olúwo ṣòfò ó sì wo òun kúkú mọ̀ wípé wúmà yẹn lágbára ẹ̀ torí pé ẹni ńlá èèyàn pàtàkì ní láwùjọ Ọlọ́run ó fún wa ṣe lásán ẹni wúmà yẹn fi fèsì ó sì bẹ̀rẹ̀ ìgbìyànjú lórí ẹ̀ Ọlọ́run ọba sì fún ṣe gẹ́gẹ́ bí èèyàn tó súnmọ́ gómìnà Ráúfù Arẹ́gbẹ́ṣọlá ọ̀gá mi ò n ò fẹ́ jẹ kọmíṣánná n ò fẹ́ kọ́ńtíráàtì ọmọkùnrin aláàánú mi yìí ni mo fẹ́ kẹ́ ẹ bá ràn lọ́wọ́ kó lè dórí àpèrè ọba Arẹ́gbẹ́ ní kò ṣòro tí ò yẹ ọ̀wọ́ bẹ̀
ẹni ọba sinwi bí òkú ìyá ẹni bàbá ya wèrè bí òkú bàbá tiẹ̀ náà ọba di ọ̀dà o ẹni tá a ràn lọ́wọ́ dà o ni wọ́n bá rí jagun ojú ọkùnrin tá à ń wò yìí ṣé kò ní bà nǹkan jẹ́ mọ́ wa lọ́wọ́ ṣé yìí ò ní dalẹ̀ awo ọ̀nàrẹ́bù adé òtí kúkú ń bẹ́ẹ̀ ní ti gbogbo wọn wí ngbà náà ni pé abẹ́rẹ́ èyí ò lókun ń dé o ẹsẹ̀ fi sùn kan ò sí lọ́rọ̀ èyí ń bọ́ bá ṣẹ̀ tá a láàfin sùn gbogbo wọn ń bẹ láyé wọn ò tí ì kú o wọ́n wà láyé wọ́n wà láàyè kálukú wọn wà láàyè rere wọ́n máa yí ń pé ẹ dáadáa mi máa make sure pé yóò ṣe dáadáa ọ̀dẹ̀ ní ṣe ti yín lẹ́bi ìyẹn bá pe Chief Abiola Ògúndòkun àgbà òṣèlú Ìwó ọ̀kan pàtàkì nínú àwọn ọlọ́mọ ọba bàbá ti ní kandidate tiẹ̀ tó gbé dání Àrẹ̀gbẹ́ ni sóńgọ́ gbà nǹkan tì lọ́wọ́ bàbá Ògúndòkun ni bàbá bá gbé kandidate tiẹ̀ sọnù ni wọ́n bá bẹ̀rẹ̀ sí náwó lórí ọ̀rẹ́ wa àní bàbá lọ́kàn sí àkọ́kọ́ tó lò láàfin lóṣooṣù ní gba sálárì lọ́wọ́ bàbá sẹ́ni ọba ló wà mọ́ tọrọ jẹ èèyàn bá lọ́kọ́ lẹ̀kọ́ fọwọ́ kó bẹ́ẹ̀ yẹn bá kówó bọ̀ láti Canada sọ́wọ́ àgbàlagbà tí ń bẹ nílé ni yóò ti máa gba sálárì dídé tó dórí àpèrè ọba bàbá òun gan lọ́kọ́kọ́ fèsì àti wúmà tó gbé dórí àlééfà ọkọ́kọ́ gboyè lọ́wọ́ bàbá Ògúndòkun ó ní kí bàbá òfìlú lẹ̀ òòrùn wọn mú òun ọkàn bàbá òun lábùkù ó yẹ̀yẹ́ bàbá Ògúndòkun bàbá oní bàbá ẹni ó ṣe bí àsán nìyí òòsà ti pa ẹni tí ò sì lásán ń kọ́ wọn lọmọ ọ̀rẹ́ ẹni ọgbà kò rí bẹ́gẹ̀ bọ́bájọ́mọ ọ̀tá rẹ̀ ń kọ́ ń tó fi mú tó fi ṣèyí sí bàbá Ògúndòkun táwa ni olè kàn lábùkù tí wúmà yẹn dùn mí yéye olúwo já ẹni ẹlẹ́ni sólókò ló ń bo ó já màmá onímàmá sí tàmá ó gbàgbé àdéhùn tí í ṣe àlùkáwà ní ó wá rò wípé òun ó ṣe òun ó mọ jẹ orí wúmà yẹn máa já o ṣe bí sẹ́mu wúmà yìí náà ló mú Ràṣídì Àkànbí níwájú Ọ̀ọ̀ni tó tó di pọ́ jọba ńbo ni ìbá ti gbé rọ́ọ̀ni kí ni ìpàdé ọlọ́jà pẹ̀lú asínwé bó làbá ti pé ta ajá tí ó fi kan lè mọ́mọ́ kí ni tọ́mọ̀sì bá wá débi ẹ̀kọ́ṣẹ́ ifá kí ládẹ ìbá máa wá níṣọ alápàdé ńbo lọ̀sán àtòrò ìbá ti gbé pàdé ńbo sí ní lẹ́fù kan ṣoṣo ìrànlọ́wọ́ owó náà ló sì jẹ́ kí wọ́n mara ló jẹ́ kí wúmà yìí ó mú lọ kí ni ẹ bá mi hẹ́ẹ̀pù ẹ̀ ẹ bá mi sọ́dẹ̀ èèyàn ẹ jẹ́ kó jẹ́ èèyàn gidi ọ̀ní sì tẹ́wọ́ gbà orí pọ̀ ní fẹ́ràn wúmà yẹn ó sì cash out lọ́jọ́ tó débẹ̀ ọmọ ìjẹ́bẹ̀ rí gba 2.5 million naira ẹ̀yìn èyí lọ́sọ̀dọ̀ ní dodo àjẹjẹ tó yẹ dojúmọ́ ní rebẹ̀ ó ti mọ̀ pé òun ní bọ̀ lọ́wọ́ òfo ibẹ̀ ní ti ń kúndùn sáásá ní kíní aláìmoore ìwó yẹn o léwúrẹ́ dàgbà tó jẹ́wọ́ ilé ìríkú ẹni tí ò mú nǹkan kan tòkè òkun bọ̀ early 20s ló ti lọ ọmọ tó kù nílé bóyá at the age of 20 something bóyá 23 or something kí ló mọ̀ nínú àṣà tẹ́lẹ̀ kó tó di pọ́ lọ àwọn tí wọ́n jọ wọ̀lú Germany ní táìmù yẹn ẹni tó gbé lọ́dọ̀ rẹ̀ gan sọ táìmù yẹn ní tẹ̀lé dípò lẹ́yìn wọ́n ní kó mímu bíi rélùwé yìí ni ó mú kó títí ó dé sáǹsá ṣe làwọn máa ń lé jáde kó nínú ilé kórè máa mú kó rẹ̀ níta bó bá jiyàn ó mú ẹ̀rí jáde ọ̀nà Adéyẹyè Ògúnwùsì wọ́n dá dúró lórí owó fífún Olúwo nìkan nígbà tí mo wí lẹ́ẹ̀kan lọ́kọ́kọ́ gbé Toyota Camry kan fún ọmọ wúmà yìí nílò Camry ọ̀hún tẹ́lẹ̀ nígbà tí gómìnà ti wá fi ọwọ́ sí ọba Adéwálé Àkànbí gẹ́gẹ́ bí Olúwo tuntun Ọọ̀ni lọ́wọ́ ní pé ọba kọ́kọ́ wọ̀lú fún ìgbà àkọ́kọ́ Camry èyí ọ̀yẹ́ ọba Ọọ̀ni bá gbé Black Lexus LX 570 fọ́ba Ìwó aláìmoore wọ́n fẹ́ máa fọ̀ ní fẹ̀táyé o ẹgbẹ́ mi Àkàndá ní kò jiyàn and second car tó gùn lórí oyè ọba Adéyẹyè Ògúnwùsì lọ sí atọ́nà rẹ̀ àbí obomisore tán ni bàbá wà ní the same senatorial district senator Christopher Iyọlá Omisore ló gbé Mercedes Benz fún ọ bàbá ń bẹ láyé ọ wà láàyè kí ló dé tó kórìíra Ilé Ifẹ̀ kí ló ní ṣe fún ọ wọ́n ṣe ọ lóore ni wọ́n fi bí san fún ọ padà torí pé ìran ọ̀bọ nìwọ ọgbọ́n lòmùgọ̀ tí ń ba ilé ìyá tiẹ̀ jẹ́ àbí ṣe bí telútọ̀ tẹ̀lú ìwódó síbẹ̀ lọ́mọ ọbabìnrin láti Ilé Ifẹ̀ ni kí ló dé tó wá ń sọ̀kò sórí irun àbá ọmọ pọ́ máa lè ní kọ̀dí síta tọ̀ sílé àní kí ló dé kí ló ṣẹlẹ̀ tó lórí aládé ń lékun sí ọ ó jẹ́ pé paramọ́lẹ̀ ni wọ́n ń lé padà kí ló dé òfin fi bí sẹ̀sán oore alábàjọ tí Yorùbá fi lóore tá a ṣe fájà lè gbé èyí tá a
ṣe fákàn yóò jò dànù wọn lóore tá a bá ṣe fáìlì mọ́ ń jèrè aláwòrán bí ní sanni lẹ́sàn-án rẹ̀ ọ̀bọ olóore kọ́bọ̀ lára gbọ́gbẹ́nu lédùn bẹ́ẹ̀ lọ yóò sì tún fani lásọ ya èèyàn rásọ ni èyí fàyà o ikú tí ó pàjá ní fámọ́ ìgbà tí wọ́n ní ọlọ mẹ́kù wá láàyè kó wá fi bọrí mọ̀nàmọ́ná lolóògùn ẹ̀ lè gbé kábíyèsí agbowó ọ̀gbàgbà tó gbá létí náà làgbé ma ń gbọ́ Rashidi àwọn tó mọ̀ ọ́ ní ọmọ rẹ̀ ti jíìpù ní Bowell University nígbà tó o bá fẹ́ bùgá tó o fẹ́ tó kọ́ńfà ìlọsóde nígbà yẹn o ńgbà tó wo Saudi ò tí ì dé tó ò tí ì lẹ̀ pọ̀ máwọn ará òkè ọya ṣùgbọ́n nísìnyí ẹ ti di big boy torí ẹ̀ lẹ́sìn fẹ́ gé ìka tó fún ọ lóúnjẹ ọ̀ọ́ni tí ò jẹ́ kí wọ́n yọ ọ́ nípò ni wọ́n lọ́ fẹ́ kó o ṣubú lẹ́yìn ìgbà tí agbowó ti tako àṣà àtìṣe Yorùbá ní gbogbo ẹ̀sìn dìde nílẹ̀ wa ìwà wérewère bí òbúga lórí social media tí sọ̀rọ̀ ṣàkàṣàkà bẹ́ẹ̀ ni tí gángan ká sí lórí àwa fẹ́ kí wọ́n forò lé ọkọ̀ lórí àlééfà ni ọ̀ọ́ni lólórí bíbẹ́ kọ́ lóògùn náà orí ni àbí kí láǹfààní orógbó rẹ lórí ọba apá kò láwọ̀ ajẹ́lẹ́nu kòkòrò bí ìjogbo ewé ẹ̀ ò sí pọ́kọ igi ẹ̀ ò sí dáná òòṣà tí wọ́n tún fi ń bọ kó tó jó òòṣà líle àpọ́nlé èèyàn ò ní ọ̀rọ̀ àgbà kò sí lẹ́nu àṣà ọ̀pọ́nlé ìṣẹ̀ṣe Yorùbá ò gbé lárugẹ kí wá ní ìwúlò ọba àbí kí ni gómìnà wí fún ọ lọ́jọ́ tí wọ́n ń gbọ́pá ẹ̀sẹ̀ fún ọ wọ́n ní you are the custodian of Yorùbá heritage culture and tradition kì í ṣẹ̀ṣẹ̀ àràbù Saudi ni wọ́n ní ó gbé lárugẹ kí nípa tó kó lórí fífọ̀ níjẹ tí ó wà nínú àwọn afọbajẹ ìlú lẹ́gbọ̀n ní àbọ̀ wà nínú àwọn ìṣòro ó yọ ní òníyàn jíjà nínú ewu tó ti lójú òpó ńlẹ̀ ní ìdílé mẹ́rin níjọba Láfogídò Ọ̀ṣínkọ́là Ògbóòrú àti gíẹ̀sì Ìjànà ètò wà lótùúfẹ̀ Òdìyàn Láfogídò lọ́kàn fẹ́ kánjú fogí ẹ̀ sí tó fi délé ẹjọ́ nu kí ló wá fẹ́ pa Ọọ̀ni lẹ́kún àbí wọ́n ní gómìnà Arẹ́gbẹ́ṣọlá ni ṣebí torí pé Ọọ̀ni fẹ́ràn wúmà yẹn ńlọ́jẹ́ kó ráyè kílíṣì aláṣọ àlàlọ́ ní ìfẹ́ gbélé kó sọ̀rẹ́ tẹ́lẹ̀ torí pé o dojú wúmà yìí délẹ̀ náà lọ ni ò sí fẹ́ súnmọ́ ọmọ ó ní tó fi ṣerú ẹ̀fẹ́ ni tó ṣe ọ́ lóore Ọọ̀ni rántí olóore gangan Ọọ̀ni gbé Lexus Jeep LS 570 fún ọ ọgbà dráìvà fún ọ ó fún ọ ní ọ́dìlẹ̀ Ọọ̀ni ló kó ọlọ́pàá tẹ̀lé ọ láti lọ sí Wò ó fún ìgbà àkọ́kọ́ kí ló tó fẹ́ kọ́ ni ó ṣe fún ọ tí wọ́n ń so ẹran mẹ́ran kẹran ọkẹran balẹ̀ afẹ́ máa ń tọ̀ níra tí ọ̀sánwó kí lọ́ ń àtáàkì Ọọ̀ni fún kí lọ́ ń yẹpẹrẹ Ọọ̀ni fún lọ́jọ́ kọjọ́ ni bàbá ti jọmọ lọ àbí kò ní dàgbà títí kọ́ fọwọ́ sọ̀yà pọ́jú orí òun ojú ti bàbá tó gbé e lọ́mọ lọ ìdí bàbá lọ́mọ bókó tó bẹ́pọ̀ o ẹ̀pà máa tẹ́pọ̀ ní tòótọ́ àwọ̀ ẹ̀ lọ́kàn yìí jura wọn lọ àkàndá mo ní kí ló dé ọ̀dàlẹ̀ wúmà yẹn wáyé tó fi dalẹ̀ Ọọ̀ni sọ́ọ̀mọ̀ pẹ́ni tí ó dalẹ̀ òní dalẹ̀ àbọ̀ọ̀mọ̀ pẹ́ni tó bá dalẹ̀ òní dalẹ̀ ọmọ ṣe o ọmọ ṣe o ọ̀la kan gbá àgbààgbà kan gbà àwọn ní salágbẹ̀dẹ ọ̀run lọ́rọ̀ gbá fáwọn lọ́rọ̀ kòkò fún ìpín ọrọ̀ àrásagada fún Ṣàngó ọrọ̀ ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ fọ̀sán yìí ọrọ̀ agogo ìdẹ fáwọn èèyàn mi òṣòròǹgà ọ̀pàkí ọ̀làkí alágogo dẹ abẹ́rẹ́ gẹ́gẹ́ níyẹ́ ẹ̀wọ̀ ayé lóhùn ẹ̀yẹ onímọ̀ rẹ̀ pàtí èlé àwọn ìyá mi Ajíbọ́lá ọmọ ẹ̀dùn ìgbà tọrọ fáwọn làwọn fi ń ṣe létí tí dùn ní ìkòkò tọrọ fún ìpín ẹnìkan fi ń ṣèyẹ̀wò àrà tọrọ fún Ṣàngó ẹnìkan ń pagi lóko ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tọrọ fọ́sàn yìí ní fi sọgbọ́n orí agogo dẹ tó wá rọ fáwọn ìyá mi ẹlẹ́yẹ ni wọ́n fi ń sọ̀rọ̀ ó dífá fún àṣẹfisùn ìsọmọ bíbí Ọ̀rúnmìlà níjọ́ tí ń tìkọ̀lé ọ̀run bọ̀ wáyé wọn láàrin ẹlẹ́yẹ lọ ń lọ Ọ̀rúnmìlà ni mo mọ Ọ̀rúnmìlà ló ń gbọ́n múlẹ̀ ní Ọ̀rúnmìlà bá wọn múlẹ̀ wọn láwọn ò ní ba yé àṣẹfisùn jẹ́ torí pé Ọ̀rúnmìlà ò dálẹ̀ ní ọba Adéwálé Àkànbí ti lú gbogbo ẹni tó ṣàdéhùn fún kó tó dépò sóòtí ìdálẹ̀ wọn ara ti yé àtù ọ̀nà wọn gbàgbé pẹ́ ni abápàdé bàbá ń gòkè atúnlé pàdé rẹ̀ bàbá ń sọ̀kalẹ̀ ẹlẹ́sìn ọ̀sọ̀kalẹ̀ tó dúró tún padà tún rarí tata ló wá fi ọlọ́kàn balẹ̀ gan-an tí ń wí
fún ọgbẹ́ san ò ní ké Yóò ké o. ayé nírọ́ máa Awo wọlé ní àkàndá. ọ̀run ògbèké awolo Awo náà lò náà. Jésù níwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta Awo lẹ mẹ́tẹ̀ẹ̀ta. àwọn ló dín fáfá sílẹ̀ Lọ́jọ́ wọn àná. tí sọba àlú àbọ̀ wá bá níjọ́ tí wọ́n lọ ìlú òdì kékeré sáwó Ṣeun o. ọkọ̀ orúkọ ọkọ̀ darí wálé Ọkọ̀ darí wálé. àdárúkọ àdádẹ́yìn bọ̀ Káàbọ̀ kẹrẹ. orí àti bímbó lẹ lọ Àti pé- àti pé ọjọ́ wo lẹ́dẹ̀yìn Ibo ló wọ́n dà? láwọn máa ń rí àjò àtàtà kan mọ̀ ní àwọn òsì ní sáláì mọ́ dẹ̀yìn Ok. ìgbà táwọn dẹ̀yìn nìkan làwọn ò lè sọ ṣùgbọ́n bí àwọn bá padà dé ẹ̀san Ẹ̀san ni ni o o. ẹ̀san ló dé kì í ṣàṣejù Ọmọ bíbí mi ta ló ni ń yóò bọ̀. gbà máa yí lọ́wọ́ Ta mi ni o? bẹ́ẹ̀ mo sì wí tó Pé kí ni? mo ké tó mo ní sùúrù tó irun mọ́lẹ̀ padà bọ̀ràn méyàn Bàbá yẹ bọ́. torí èdè àtàṣà Yorùbá tí ń dì mẹ́rí náà ni mo ṣe wáyé ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi Àṣẹ bẹ̀rẹ̀ ni. àmọ́ mo kéde ọ̀rọ̀ mi bàbọ̀ Mo náà jẹ́rìí ẹ. ẹ mọ̀ mí mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá Ìṣẹ́ ló bá ẹ jẹ́ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Facebook. Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Bá a ti mọ̀ sí. Awikonko TV Good. Awikonko TV Good. Awikonko ewì exponent Awikonko ewì exponent Pẹ̀lákàdá ni fún o. àwọn ewì mi àtijọ́ Eh. àtèyí tó jẹ́ tuntun Tuntun. tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ Sọ fún ẹ nọ́mbà. já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní Àwọn wọmi sábà tí a- orílẹ̀-èdè Yorùbá ò ní Mo mọ̀ dàrú pé fàmí ni. ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ Bá mi. ájú wàá ṣe Àṣẹ o. Yeah.